kẹ̀dárúgbó dandan. Nítorí àgbẹ̀ mo bá wọn yà sílé àárọ̀ o, nítorí àlùkò mo bá wọn re gòsùn o, nítorí lékelèké mo bá wọn re ta akẹ́fún, nítorí táyé olúfarí ànàkàn ní àtọmọ Kẹ́hìndé Fauzan Àkànbí tí ń sọjọ́bí ló ní gangan ní kórìjẹ́ pẹ́ láyé ẹni fọdún eléyìí ṣàṣemọ kẹgbó kẹtọ Àkànní Àkànbí kẹgbójúra àwọn bàbá tó bí yín lọ́mọ lọ èjìrẹ́ òyìnlá ẹ̀dùn gbalaja ti ṣeré Oriki ọbẹ̀ kìsì ibẹ̀ kẹsẹ̀ ọbẹ̀ sílẹ̀ alákìsà ọ̀sà alákìsà donígbà aṣọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọ̀kan mo béèrè fún èjì lọ́wọ́ lẹ́tọ̀ mi wá ẹ̀dùn gbalaja ti ṣeré Oriki táyé lolú èjìrẹ́ ọmọ Kẹ́hìndé ọba ọmọ tí ń gbà kúnlẹ̀ yá tí ń gbàdọ̀bálẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ èrèlú gbó olójú lákọlábo bùnmi kí n bọ́ relé o táyé lolú ọmọ Kẹ́hìndé kìmí ń padà lẹ́yìn rẹ̀ àtẹ̀tẹ̀jọ́ onílẹ̀ àgbàlẹ̀ ẹ̀dùn a máa gbórí igi réferéfe àwọn òde a máa gbó ojú ọ̀run kẹrin rere lúgbó olójú lákọlábo ọ̀bẹ kìsì bẹ́ẹ̀ kẹsẹ́ ó bẹ́ sílé alákìsà ọ̀sà alákìsà donígbà aṣọ táyé lolú èjìrẹ́ ọba ọmọ Kẹ́hìndé ọba ọmọ Yusufu ọmọ Nafisatu tí ń sọjọ́bí lónìí o ọmọ Rashidi ẹgbẹ́ranlẹ̀ ẹ̀kọ́ ọdún àṣẹ ìṣàmọ́dún èjìrẹ́ mo kí n mojó o èjìrẹ́ mo kí n mo yọ ọmọ táyé lolú o ọmọ Kẹ́hìndé ẹ̀kọ́ ọdún ẹ̀kọ́ àṣeyẹ nífọdún eléyìí ṣàṣemọ́ ẹ dàgbà ẹ dògbò o kẹ́hìn tó lágbàlagbà ṣe pẹ́pẹ́pẹ́ lòun sàrán tẹpẹ́lẹsẹ̀ ń tẹ̀nà táyé lolú o ọmọ Kẹ́hìndé o Àkànní Àkànbí ni mò ń perí lọ́wọ́ o ẹ mọ̀ ń da gọ́jọ́gọ́jọ́ àbúrò Rashidi Àkànfẹ́ tó sọjọ́ bí lọ́jọ́ sí okú àdó okú àṣeyà Àkànfẹ́ o ẹgbẹ́ ìjì rẹ̀ ẹ̀gbọ́n ọmọ Kẹ́hìndé Àkànbí táyé lolú Àkànní ọmọ Yusuf ọmọ Nafisatu wọ́n relé àwọn bàbá tó bí yín lọ́mọ bẹ́tí yín bá ń jábórí yín bá wù ADUNNIARA ní kíyín èmi mọ̀lẹ́ àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yàn ọmọ Rashidi Imodu nílé o Imodu ọmọ Elerin mọ̀sá ọmọ eléwé ládọ́gba ọmọ àtọgbọ́n ọ̀nù rẹ̀ sin Imodu ọgbẹ́ nìkan sọ̀rọ̀ ìmọ̀ràn nìkan ó jọ̀bọ̀ ọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan gbà orí asán ló já sí adélésán ló Imodu ẹni Imodu bá fọwọ́ bá bí ó bá lóyún ó dájú sákọ ọmọ ti tán lára olúwa rẹ̀ ni ẹni Imodu bá ta lọ fà bí ó bá kú kó tó dọjọ́ alẹ́ àtẹ̀ríwọ̀wé lọ bí iṣu Imodu ọmọ Elerin tí ń jọ̀dọ̀ ọ̀dọ́ láàtọ̀ èèyàn àtòsí lábẹ́ ọkùnrin odò tún bá ń tẹ ọmọ adélésán lú o ọmọ bá àtọ̀ yẹriyẹri ọmọ gíkan tó yá dínà lẹ́rìn ní pópó Elerin kò jẹ́rọ Elerin lè roko kò jẹ́wọ́ fẹ́ Elerin lè ròdò ọpẹ́lọpẹ́ ọ̀mọ̀ràn kan tó ní kí wọ́n lọ rèé mẹ́dùn wá ní pópó olówó o wọ́n ní ẹ tọ́jú afọ́jú méje àbùké méje àràrá méje adití méje abuké kẹdùn mọ́lẹ̀ ní pópó ọlọ́wẹ́ o bí ṣe ń gégi igi dún karara igi dún kororo kíní kan dún wìrìwìrì lọ́rùn mugi abuké gégi títí kò rígi ike abuké sẹ́dùn lẹ̀ ló móríwọ́ gbó afọ́jú méje ó gégi títí kò rígi ige gbogbo afọ́jú gégi wọn kẹdùn mọ́lẹ̀ wọn móríwọ́ gbó bẹ́ẹ̀ àràrá gégi títí wọn rígi ige àràrá fẹ́ dùn lẹ̀ ó móríwọ́ gbó adití tí ò gbọ́hùn so rárá ń gégi igi dún karara igi dún kororo kíní kan dún wìrìwìrì lọ́rùn mugi adití ò gbọ́ yàgò bẹ́ẹ̀ kò gbọ́hùn so rárá adití ló padà gégi náà já ní pópó lọ́wẹ́ ọmọ wáagun wọ́n ní ẹ mọ̀mọ́ wẹ̀rìn lójú ogun ọmọ abídèwé ọmọ eléwé tí jẹ́ ládọ́gba Àkànní Àkànbí Àkànfẹ́ ọmọ Yusuf ọmọ Nafisatu ọmọ Rashidi ìwọ nílé o wọn kì í yín dèwọ lódò ọba ọmọ àtẹnigbọlọ ọmọ àtẹnigbọrẹ ojú oró wọn ò jẹsẹ yẹ tómi ìrọkẹrẹ wọn ò jomi ọba tòrò omi ọba bá tòrò kí là bá mú bọba kí là bá mú bọ̀sùn kí là bá mú bá jagun òòṣà méjèèjì èèwọ̀ wọn kì í jẹyàn wọn kì í jẹ ẹkọ balẹ̀ bá tilé ogun náà mi tọrọ lọ́wọ́ ọba wọn ìwọ olódò ọba ọmọ àtẹnigbọlọ ọmọ àtẹnigbọrẹ ìwọ ní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ wọn ò ní ilẹ̀kùn ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ṣọdẹ ìwọ olódò ọba ọmọ àtẹnigbọlọ ọmọ àtẹnigbọrẹ
táyé lolú èjìrẹ́ ọmọ kẹ́hìndé ọba ọmọ ẹ̀kọ́ ọdún ẹ̀mọ̀mọ̀ kú àṣeyẹ àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú lẹ́mọ̀ ṣe yá bàbá ló ní kíyìn o wọ́n ní kíyìn o wọ́n ní nǹkan bọ́mọ kórìí rẹ̀ owó.